Mo kí gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi níbikíbi tó bá wà. Tó bá ti ń wo fídíò mi, níbikíbi tí fídíò mi bá bá ẹ, mo kí gbogbo wa pátápátá pé a káàárọ̀, a káàsán, ẹ káalẹ́ ní position tí a bá wà. Ẹ má bínú lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, mi tiẹ̀ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ bí kò ṣe pé bóyá kàtà níbí kankan. But ní ṣaláì máa sọ nǹkan tá à ń sọ lọ nípa ọ̀rọ̀ àwa ọmọ Yorùbá ká má kóra wa ṣìnà. Pápápá ni máa ṣètò mi lénìí. Ètò mi lénìí ni pé mo rí fídíò kan tí pásítọ̀ kan, bóyá àṣẹ kìnnìkan mi mú orúkọ ẹ̀, tó sọ̀rọ̀ nípa pé òun challenge àwọn oṣó àtàjẹ́ àtìlẹ́bọ lóògùn, òun challenge wọn, òun ká wá pàdé òun lórí field, ká wá ṣe kinní kan. Mo fẹ́ rọ ẹ̀yin èèyàn mi, ó pẹ́ tán ti ń fi irú nǹkan báyìí kó wa ní tán ti ń kó wa lẹ́rú. Àsìkò ti tó fún wa láti la ojú wa ká lè mọ àwọn nǹkan tá à ń ṣe. Jésù gan fúnra rẹ̀, alákọ̀ọ́kọ́ pásítọ̀ yẹn ó fẹ́ fi yín kọ́bọ́dì ni, gbogbo ẹ̀yin tẹ́ bá ń tẹ̀lé, ó fẹ́ fi yín kọ́bọ́dì ni o. Ó ń wá èrò àti owó sí àpò ara ẹ̀ ni, kò ṣe ìfẹ́ Elédùmarè kankan. Ìwọ ẹ̀yin ìyá àti bàbá mi tẹ́ bá ń tẹ̀lérú èèyàn bẹ́yẹn, àánú yín ló ṣe mí jù. Mo fẹ́ kí ẹ̀yin èèyàn mi kẹ́ lè mọ̀ lénìí pé gbogbo nǹkan bẹ́yẹn náà ti ṣe fún wa ní ayé àtijọ́ tán fi wá ń kọ́bọ́dì. Àwọn bàbá ológun tó fẹ́ challenge yẹn, ó fẹ́ mọ̀ọ́mọ̀ sọ ni, bẹ́ẹ̀ kọ́ làwọn bàbá yẹn ṣe ń pààyàn. Ẹ lè rólógùn kan sáré dédé jáde ta ni ó yá mo fẹ́ máa pààyàn. Wọ́n fi ń kó wa lẹ́mìí pọ̀ ni láti lè máa tẹ̀lé wọn ká lè sọ pé wọ́n ní agbára. Bó ṣe wà yẹn kò ní agbára kankan. Tó bá jẹ́ pé ẹni tó bá ní agbára kò kí ń wá síta wá pariwo. Ìwọ tó bá ní Jésù ń dá ẹ lójú, Jésù gan nígbà tó wà láyé, àwọn àjẹ́ wà, àwọn ẹlẹ́bọ lóògùn wà, àwọn awòràwọ̀ wà ńgbà yẹn, àwọn awòràwọ̀ gan ló lọ wòràwọ̀ dọ́dọ̀ Jésù. Jésù ò bọ́ síta kó ní ẹ kó gbogbo wọn wá, òun fẹ́ pa wọ́n. Ìtànjẹ ló wà nídìí ẹ̀. Ìwọ tó bá ń tẹ̀lérú èèyàn bẹ́yẹn, mo bẹ̀ ẹ́. Wọ́n ní ọmọdé búròkò ní tó bojú ẹ̀yìn, òòjọ́ kọ́ lolúwéré ń pa ni. Ẹ̀yin ni koríko tó ń jẹ o. Ẹ̀yin tẹ́ ń tẹ̀lé ni koríko tó ń jẹ. Lọ́nà wo? Tí nǹkan bá ṣe pásítọ̀ yẹn bó ṣe wà yẹn, ó mọ ibi tó máa sá lọ. Tára ẹ̀ ò bá dá, ó máa sá lọ sí Amẹ́ríkà. Owó olóró wa látàrí lá máa fi tọ́jú ara àtọmọ ẹ̀. Ìwọ tó ń tẹ̀lé, o ò ní owó, ò ní nǹkan kan tó lè fi tọ́jú ara ẹ̀ tí wàhálà bá dé. Má jẹ́ kí pásítọ̀ kankan fi ẹ́ kọ́bọ́dì. Torí pé ọ̀nà àtijẹ àti mú ẹ̀. Tó jẹ́ pé wàhálà máa dé tán, wàá wá máa sáré kiri, pásítọ̀ náà ò ní dá sí ẹ. Ọmọdé búròkò ní tó bojú ẹ̀yìn, òòjọ́ kọ́ lolúwéré ń pa ni lọ̀rọ̀ náà. Tí pásítọ̀ yẹn bá rí pé òun ní agbára tó dẹ̀ ń gun òun, àwọn tó ya wèrè wà ńbẹ̀ kó máa lọ bẹ̀. Àwọn tó wà lọ́sípítù wà ńbẹ̀ kó máa lọ bẹ̀. Wọ́n fi kinní yẹn parọ́ fún wa torí pé wọ́n ti mọ̀ pé nǹkan tá a lè fojú rí ni. Wọ́n dẹ̀ nígbàgbọ́ wípé gbogbo àwọn tó ń tẹ̀lé wọn mo rí pé pásítọ̀ yẹn olórí burúkú èèyàn ni. Ó kó àwọn èèyàn lọ sí oríta. Wọ́n lọ ń kúnlẹ̀, wọ́n ń gbàdúrà, wọ́n ń ṣe gbogbo ẹ̀. Gbogbo àwọn tó kó lọ sórí ìta àwọn bó ṣe ń rán dandan tán láṣọ lára. Gbogbo ẹni pásítọ̀ tó bá ti ní wúrú wà bẹ́yẹn, ìwàásùn tó bá fẹ́ ṣe wàásùn lọ ṣe wàásùn jẹ́ nínú ṣọ́ọ̀ṣì ẹni. Àwọn òyìnbó gan òun wúrú wà òṣì bẹ́yẹn. Gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé àwọn pásítọ̀ báyìí, tí wàhálà bá dé bá yín, ẹ kì í rí wọn. Ẹ jẹ́ kó rí yín pé ẹ dìde láàárọ̀ kùtùkùtù, kẹ́ gba iṣẹ́ yín lọ, kẹ́ gbàdúrà sórí ọmọ yín. Kẹ́ jẹ́ kí pásítọ̀ lórí burúkú yẹn nìkan kó lọ máa challenge oṣù àtàjẹ́ níbi tó bá ti challenge wọn. Àwọn apààyàn wà nínú igbó, kó lọ máa challenge wọn bẹ̀. Tí Jésù bá dá lójú, tó bá jẹ́ lóòótọ́ ni Jésù dúró tì, tó dẹ̀ mọ̀ pé Jésù yìí ó lè gbà wọn. Àwọn gbéyàn wà ńbẹ̀. Àwọn tó wà lọ́sípítù wà ńbẹ̀ tí wọ́n rí ìwòsàn. Àwọn tó jẹ́ pé ẹsẹ̀ wọn gé ẹsẹ̀ wọn lè rìn, tó ní stroke wọn wà ńbẹ̀ kó lọ ṣe.
gbogbo ẹ̀yin èèyàn mi, gbogbo ọ̀rọ̀ tá à ń sọ ni pé gbogbo ẹ̀sìn tẹ́ ẹ rí yìí irọ́ ló wà ń díẹ̀. Wọ́n ń ṣe ọ̀làna tiwọn láti fi kó àwọn èèyàn lẹ́rú, káwọn èèyàn lè máa bẹ̀rù wọn, kán lè máa tẹ̀lé wọn ni. Kò sí pásítọ̀ yẹn bó ṣe wà yẹn, bẹ́ẹ̀ mi pẹ̀lú ẹ̀ pàdé one on one, kò sí agbára kankan lọ́wọ́ ẹ̀. Lémi gan tí mi ń ṣe pásítọ̀ ni o, ká máa sọ pé ó ń challenge olóṣó alájẹ́ kìnnìkan. Tí wàhálà ẹ bá, ìwọ tó ń tẹ̀lé pásítọ̀ yẹn, tí wàhálà ẹ bá dé, ọwọ́ ẹ ò ní lè ka. Tó bá jẹ́ orí ọmọ ẹ náà ti bẹ̀rẹ̀, wàá máa rùn pa káàkiri. Bójú orí ọkọ ẹ náà ti bẹ̀rẹ̀, ṣé èèyàn máa jí láàárọ̀ kùtùkùtù tó máa fọ wàhálà lórí ara ẹ̀? Gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé orí àwọn pásítọ̀ báyìí, irọ́ ló wà ń bẹ̀. Alágbára kan kò kí ń pariwo. Ẹni tó bá ní ìgbàgbọ́ nínú Ọlọ́run kò ṣe pé kó challenge èèyàn kan, ẹnìkan wà. Jésù nígbà tó wà láyé kò challenge anybody. Ó ń wàásù kiri ní bí a ṣe kọ́ láti ìletò sí ìletò. Nígbà táwọn tó tún fẹ́ gbowó orí lọ́wọ́ ẹ̀ gan, ó tún múlẹ̀ oníkan lọ fáwọn tó ń sanwó orí. Ṣẹ́rí gbogbo àwọn pásítọ̀ arebipa tí wọ́n ti kó gbogbo àwọn èèyàn tó ti kọ́rọ̀ lé ayé jọ yìí, wọ́n ń ṣe gbogbo eléyìí láti jẹ́ kẹ́yìn èèyàn máa bẹ̀rù wọn ni. Wọn ò ní agbára kankan, kò sí kankan tání. Wọ́n ń ṣe láti jẹ́ kí àwọn èèyàn kán lè túbọ̀ kó wọn lẹ́rú, kán lè túbọ̀ kó wọn sábẹ́, kẹ́yìn èèyàn máa tẹ̀lé wọn, kẹ́ máa rí wọn bí èèyàn gidi ni. Ìwọ yín ìyá mi àti bàbá mi tó bá ń tẹ̀lé orú pásítọ̀ bẹ́ẹ̀ yẹn, tó bá ti ń tì ẹ́ gbọ̀ngbọ̀n pé oṣù kan ẹ jẹ́ ká lọ gbà, má tẹ̀lé wọn. Nǹkan tí mo fẹ́ kẹ́yìn ọmọ Yorùbá ṣe nísìn ni pé ọmọ ẹni kó o dù, ìyàwó ẹni kó o dù, ọjọ́ ọ̀la ẹ ni kó o máa dù. Lọ́nà wo? Jí láàárọ̀ kùtù kó pe orí àtẹlẹ́dẹ́ ẹ nínú ilé ẹ. Wá ọ̀nà àtijẹ ọ̀nà àti mú lọ. Tó bá ti wá ọ̀nà àtijẹ ọ̀nà àti mú lọ, àwọn ọmọ ẹ wá ọ̀nà tó ṣe máa ní lárí, bó ṣe máa lówó lọ́wọ́, bó ṣe máa rí ṣe lọ. Gbogbo ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ sí wa ní Nàìjíríà, ìjọba ló fa 95% ẹ̀. Ká ní ìjọba ti túná ṣe ni, tó ní kálukú rí ná, tó ní kálukú dọ́nà wà, ẹ rí pé kò ní sèrò ní church mọ́. Torí ní advanced country gan tí ẹ̀sìn ti wá, wọn ò ń ṣe wèrè táwọn pásítọ̀ wa ń ṣe yẹn. Asínwín ni máa yẹn, má tẹ̀lé o, olórí burúkú ẹ̀dá ni o. Kò ní kankan o, kò lágbára kankan o. Ó kàn máa tan gbogbo ẹ̀yin yìí. Ó máa jẹ́ kẹ́ máa ṣe àgùntàn tẹ̀lé òun. Àwọn ọmọ yín wọn ò ní láyé torí ẹ̀ ní ráyè gbọ́ tiwọn. Gbogbo owó tó bá dẹ̀ réèkì jọ ní gbogbo nǹkan tó ń ṣe yìí, á lọ fi dá skul lẹ̀. Á fi rán ọmọ ẹ̀ wá sílùú òyìnbó. Ìyàwó ẹ̀ á máa ṣe yọ̀tọ̀ nínú owó. Ẹ máa pè òun ní dádì olórí burúkú tó máa ṣòfò. Ẹ máa pè òun ní dádì. Ẹ máa pè ìyàwó ẹ̀ ní mọ́mì. Àwọn fámìlì ẹ̀ á máa jẹun. Ìwọ á máa ṣe àfàdúrà jagun tẹ̀lé. Without anything. Life dẹ̀ ń bàjẹ́, ọmọ tí ẹ ò rówó skul san. Bẹ́ẹ̀ kọ́ lọ́lọ́run wọ́n ṣe ń sin Elédùmarè. Elédùmarè tẹ́ ẹ rí yẹn, ó dùn sìn. Lọ́nà wo? Òun ni pé kó o jí láàárọ̀ kùtù, kó tó bọ́lẹ̀ pé orí kó pẹ́lẹ́dẹ́ ẹ, kíri ayé kó wá ẹ rí, fi èdè rẹ gbàdúrà sí Elédùmarè tá à ń sọ yìí, ó máa gbọ́ ẹ. Wúre fúrórí àwọn ọmọ ẹ láràárọ̀, kó wá jí, kó wá gbabi iṣẹ́ ẹ lọ, kó wá bẹ̀rẹ̀ sí wá connection fún àwọn ọmọ ẹ. Ìwọ ìyá young girl tó ń tẹ̀lé pásítọ̀ káàkiri, tó ń pẹ́ tó òun wóṣù àtàjẹ́ káàkiri, tó mú ẹ wá ẹlẹ́bọlóògùn káàkiri táwọn èèyàn ò ta sí yín. Torí mi ìrẹ́lẹ́bọlóògùn kan sìn kó dédé lọ sí church kó ní mo dé o, ẹ̀yin mi lẹ́lẹ́bọlóògùn, mo fẹ́ bá pásítọ̀ jà lẹ́ni o, mi ì tí ì rí. Ṣé yẹn kàn dédé máa wá wàhálà ni? Bẹ́ẹ̀ wọn dẹ̀ ní nǹkan kan, irọ́ dẹ̀ ní gbogbo ẹ̀. Irọ́ ni gbogbo ẹ̀. Irọ́ ni gbogbo ẹ̀. Ìtànjẹ iná ló wà ń bẹ̀. Mo rọ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílé kó lẹ́yìn odi. Ẹ jẹ́ kó rí wa pé nǹkan tó fa poverty láàrin wa, tó jẹ́ kó pọ̀ ní pé ẹ̀sìn tó ti fi kó wa lẹ́rú. Tó yẹ pé ẹlòmíì ají láàárọ̀ kùtù, omi ló máa gbé lọ church. Ẹ jẹ́ ronú. Gbogbo ẹni tí ìyà bá ń jẹ ní Nàìjíríà lénìí, tó sáré church káàkiri, ọjọ́ tó bá ti yẹsẹ̀ gẹ̀rẹ̀ báyìí kúrò ní Nàìjíríà tó wá sí abroad, tí Ọlọ́run bá ṣe tó ní ìwé, gbogbo iṣẹ́ tó ń ṣe ayé á dẹ̀ lọ vim. Kò ní rógbó ṣàtàjẹ́ yẹn mọ́. Àyàfi tí ó bá fẹ́ ṣiṣẹ́ nìkan, àbí tí ó bá ní ìwé nílùú òyìnbó. Ẹ jẹ́ kó rí wa pé
ẹ má jẹ́ ká kọ́ ọmọ wa sínú wàhálà tí ó kàn wá. Ẹ má jẹ́ kí pásítọ̀ kan máa fún yín kó máa fi yín kọ́ bọ́dì, kó máa fi kíyàwó àti ọmọ ẹ̀ kan máa sùn sínú ilé. Pásítọ̀ tó ń sọrú ẹ̀ fún yín, ìyàwó àtọmọ ẹ̀ wà nínú ilé tó ń sùn, ọmọ ẹ̀ wà ní skul, ó wá ń gbé wọn káàkiri oríta kan káàkiri. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, irọ́ ni gbogbo ẹ̀. Tó bá fẹ́ wojú rere Ọlọ́run, máa ṣe dáadáa, máa ṣètọrẹ àánú, máa ṣèwúre lórí ara ẹ, ṣèwúre lórí àwọn ọmọ ẹ, má ṣèkà, ó ti tán. Ìyókù tó kù yẹn kò sí kan tó wà ń bẹ̀. Mo kí wa lẹ́ẹ̀kan sí, ẹ subscribe sórí YouTube mi, Oma TV. Ẹ jọ̀ọ́ ẹ subscribe, kẹ́ like fídíò mi. Ẹ jọ̀ọ́ mo need more subscription lórí ẹ̀. Ẹ subscribe lórí TikTok mi náà, Oma TV náà ló ń jẹ́. Ẹ subscribe sórí X mi, Oma TV. Kẹ́dẹ̀ bá mi subscribe more lórí YouTube mi, Prince Owólabí Aládéníkà. Ẹ ṣé mo dúpẹ́. A máa mú fídíò kéékèèké wá sí etí ìgbọ́ yín. Ẹ̀yin ìyá mi lẹ́ẹ̀kan sí, ẹ jọ̀ọ́ mo fi Ọlọ́run bá bẹ̀ yín, ẹ gbájúmọ́ àwọn ọmọ yín, ẹ jẹ́ á ṣiṣẹ́, ẹ jẹ́ á ṣe ìwúre fún àwọn ọmọ wa, ilé ayé wa nílọsíwájú. Thank you.